ẹ bá ń kọ́ lọ́jọ́ ìbí o, ẹ bá ń kọ́ lọ́jọ́ ìbí o, ẹ bá ń kí ẹ bá ń gẹ̀ o, ẹ bá ń kọ́ lọ́jọ́ ìbí, ẹ bá ń gbọ́dọ̀lẹ̀ jáde o, ìyá ìlú iṣẹ́ tí ẹ ò jàre alákùbà ó yá kó máa rọ́ ní mẹ́lọ́mẹ́lọ́ bí wọ́n bá wá bí yí pé torí ìtàlàtẹ̀dágbádá ijó torí ìtàlàtẹ̀dágbádá orin ẹ má lọ jìnnà rárá ẹ má bá mi sọ fún ọ pé torí akíkanjú obìnrin agúnlẹ́yinjú adérayọ̀ olúwafúnmiláyọ̀ àríkẹ́ isaac láyé àríkẹ́ alámọ̀lá pọ̀mọ́ àríkẹ́ ìyálájẹ Canada ni mò ń ké sí orí rẹ̀ àfìrè ní lọ́jọ́ gbogbo ọmọ tó fi wá sẹ́wà bó bá yọ lókèrè wá ṣe bóòtù lóyọ àrìnbí ẹni ẹgbẹ́ nù ẹgbẹ́ ọdún o ẹgbẹ́ ọdún o ọlá olúwa lóye lọ́yà rẹ̀ èní lọ́jọ́ ìbí rẹ̀ la ṣe ń yọ̀ la ṣe ń jó tá a ṣe ń kí ọ kú oríire adéjùmọ̀ ọ̀kẹ́ ayọ̀rími princess j òun ló gbé débi ó ní pọ́tébù alágàgbé alẹ́kọ̀ọ́ dìde ó ní wọ́n bá kí ẹni mi ẹni bí ẹni ní èèyàn bí èèyàn ó ní bí máa fojoojúmọ́ kí ọ ó ló tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó ní èní lọ́jọ́ ìbí rẹ̀ ẹ mọ̀ nídọ̀ọ́jọ́ ẹkú fún ọ mọ̀ nídọ̀jú ẹkú fún ọ ó ní kí ọkọ rẹ̀ ó wù ó ní kí ọkọ rẹ̀ ó dìde ó lẹ́yìn rẹ̀ bíi tì ọ́ á máa kí wọn bí ládéládé á máa kí wọn bí lóyèlóyè ó yá kí n délùú Ìsànlú ìsìn ó yá kí n délùú Ìsànlú ìsìn torí bẹ́ẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ Ìsànlú ìyeyè ọmọ àjọkọ̀gùn ogun òjàjàjà kókó wọn nílùú Ìsànlú rí ọmọ ọba ọkọ̀dùn mòye ọmọ agbọ́lúwájẹ́ ọmọ agbọ́lúwájẹ́ ọmọ ọ̀yọ́lọ́láwà ọmọ ọlọ́rundé ni wọ́n kó kí àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ atọ́batẹ́lẹ̀ ọmọ pẹ̀lú ọlá àmọ̀dé ọlá òṣèbí kan mo kọ́ ládé bàbá ọmọlé ìwàlẹ̀sìn bàbá mọ̀ọ́dọ́ bẹ́ẹ̀ tí mọ kíkì ní bàbá aládélé kìíní mọ òjòjé bá ní lọ́nà kápò ṣe ẹni wájẹ́ lè jí pa ọmọ kọlọkọlọ bìrì owó òtútù lówó ọkọ ọmọ aṣakasúrù kí adógundúró dàgbàlagbà mọ̀ wọlé kò mọ́ra ọmọ mo dúró ọwọ́ mi ò tó ṣì mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó ṣì ìgbà tí mo dàgbà yẹ́kẹ́ nìsí wọ́n sí mi lójú lọ́wọ́ sí mi lẹ́nu aya Isaac olúwagbémiga láyé màmá eré tómi lọ́láti rà màmá eré ọmọlá Sharon màmá eré alánitèmi Salome màmá mo dé síre olúwa David oríire àfihàn ní lọ́jọ́ gbogbo àbúrò Adéwálé o àbúrò Adémọ́lá o àbúrò Adérónkẹ́ o mọ́ ọjọ́ kò mọ́ ọyọ̀ kò mọ́ dágọ́jọ́gọ́jọ́ ẹ̀gbọ́n Adésọjí ẹ̀gbọ́n Adéjùmọ̀kẹ́ Ayọ̀rími ọmọ olóyè dẹ̀mọ́ abiyamọ òtítọ́ abiyamọ àtàtà Sarah ẹ̀bùn lọ́mọ àríkẹ́ o oríire àfihàn ní lọ́jọ́ gbogbo ìwọlẹ̀ tó jókòó níbi kankan gá ògo tí ó máa gbá bí òjìji Olódùmarè ìbùkún ni fún ọ nílé ìbùkún ni fún ọ lóde ìbùkún ni fún ọ bó o bá jáde ìbùkún ni fún ọ bó o bá wọlé oríire ò ní gbàbọdé ikú o àríkẹ́ o ìṣẹ̀dá rẹ̀ ò ní kọ̀rẹ̀ ẹni bá torí rẹ̀ wọ́n gbòrí mi kò ní jẹ́ ẹni bá torí rẹ̀ wọ́n gbọ́ ọ̀fọ̀ kò ní gbà ìlú Canada tó wáyé o máa kórè oko délé wọn ò ní fòkú rẹ̀ ránṣẹ́ ọkọ̀ ò ní kú mọ́ ẹ lórí àwọn ọmọ rẹ̀ ò ní kú ìwòye àmọ́dù àwọn oníbúra burú lórí rẹ̀ bíbélì yìí sọ wípé ìró ayọ̀ làwọn ọmọ gbọ́lágọ̀ àwọn olódodo ìró ayọ̀ làwọn ọmọ gbọ́lágọ̀ rẹ̀ lójoojúmọ́ iwájú ló mọ̀ lọ àríkẹ́ o happy birthday to you.